gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní má sọ ìbò ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, má sẹ́yìnbó ń bí. Kamari, mama sẹ́yìnbó. Kamari, má sẹ́yìnbó ń bí. Kamari, mama sẹ́yìnbó. Ẹ káàbọ̀ sákòtú ètò yín ètò wa Má Sọ̀yìnbó gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé tẹ́ bá ti dórí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà. Owó yín ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà yìí o. Kí lẹ wá nílò láti ṣe? Kẹ́ ẹ dáhùn ìbéèrè 10. Kẹ́ má sọ èdè míì yàtọ̀ sí èdè Yorùbá. Kẹ́ ẹ dẹ̀ mú nǹka yín dáadáa. Kí ló wá tán? Kẹ́ ẹ má gbé ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan lọ lẹ́yìn ètò. Àwọn iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó ń jẹ́ Remimatics ni tí wọ́n ń ta ọkọ̀ bọ̀gìnì. Wọ́n ní ká gbé ọkọ̀ kan fún yín nígbà tí ẹ bá ṣètò yìí yọrantí. A jẹ́ pé bí mo bá ti wá gba gbogbo ìbéèrè tẹ́ ẹ bá bi mí èmi náà dọlọ́kọ̀ nù. Ẹ dọlọ́kọ̀ nù. Kábíyèsí Ẹlẹ́dùmarè. Tẹ́ ẹ gba gbogbo ìbéèrè o. Tẹ́ ẹ sọ èdè míì yàtọ̀ sí èdè Yorùbá o. Ẹ máa ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan ẹ tún máa lọ́kọ̀. Káàsà ẹ ṣeun. Tó bá ṣe pé ẹ wá ṣètò yìí ẹ wà lẹ́gbẹ̀rún lọ́nà 100. Ẹ ṣe àmúlùmálà èdè. Ṣùgbọ́n lẹ́yìn ṣe àmúlùmálà èdè. Lẹ́yìn ètò a fún yín ní owó yẹn nílọ́po lẹ́ẹ̀mejì. Kábíyèsí. Ó dáa tó bá ṣe pé ẹ ṣètò yìí o ẹ wà ní ẹgbẹ̀rún 10. Tí ẹ sì níbèrè lẹ̀ àní kẹ́ máa mú lọ. Kẹ́ fi yín ìṣòwò ọkọ̀. Látòdìdí Ọ̀yọ́ ọmọ Aláàfin Òjó pàṣẹ kẹrẹmọdé ọmọ Àtìbà. Lẹ ti wá. Ọlọ́run mọ̀jà àdáràn. Mo gbọ́dọ̀ gbá ni o. Ẹ ṣeun gan-an atọ́kùn. Ẹ ṣeun. Ó dáa tẹ́ bá rọrí délẹ̀ tẹ́ ni ẹ fẹ́ máa dáhùn gbogbo ìbéèrè yín. Àti fún yín láyè kẹ́ dáhùn wọn. A jẹ́ pé mo dá lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ kan nù. Bẹ́ẹ̀ni. Ó dáa fún gbogbo wa tá à ń wò wá ẹni tá a gbé wá sórí ètò lẹ́nìí ẹ rí bí òun wọn ṣe dá ṣáká. Kí ló kọ yín? Ó kọ mi ní Ọmọlúàbí Muiz ọmọ ológo. Ó kọ ẹ̀sìn ní Muiz ibẹ̀ o. Ọmọ ológo ni gbogbo àwọn èèyàn mọ̀ mí sí. Iṣẹ́ wo lẹ ń ṣe? Àkọ́kọ́ mo jẹ́ akẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ olùkọ́ni àgbà ti àwọn àkàndá tó jẹ́ ti ìjọba àpapọ̀ tó wà ní ìlú Ọ̀yọ́ tí mò ń ṣe ẹ̀ka ẹ̀kọ́ nípa tá àti kó àwọn tó bá ní ìpèníjà ojú àti èdè Yorùbá pọ́nbélé. Bákan náà mo jẹ́ agbóhùnsáfẹ́fẹ́ ní iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ aládàáni kan tí ń bẹ ní ilẹ̀ Ìbàdàn tí mò ń ṣe ètò tó ní í ṣe pẹ̀lú àwọn àkàndá ẹ̀dá tèmi náà sì tún jẹ́ àkàndá. Ó dáa. Ẹ lọ fọkàn balẹ̀. Ẹ lọ fọkàn balẹ̀. Ó dáa ọkàn mi balẹ̀. Ṣẹ́rí. Tẹ́ ẹ bá ṣètò yìí. Tẹ́ ẹ wà ní ẹ lè ríran pàápàá. Mò ń rí díẹ̀díẹ̀ fìtìfìtì ni kì í ṣe pé pátápátá délẹ̀gbọ̀n. Lẹ̀ rí. Ẹ̀ka ni rírí náà àwọn kan wà tí wọn ò rí rárá. Àwọn kan wà tó jẹ́ pé à ń rí àmọ́ níwọ̀nba ni bó ti jẹ́ nu. Ṣé ẹ rí mi báyìí? Mo rí yín àmọ́. Aṣọ kí mi mo wọ̀? Mo sá mọ̀ pé aṣọ ìbílẹ̀ ilẹ̀ wọ̀ bóyá Àǹkárá ni bóyá léèsì ni wọn ò mọ àrà tẹ́ ẹ fi dá. Àwọ̀ wo ni? Ẹ̀jẹ̀ ń ṣígbó mi dáadáa wọ́n fẹ́ jọ pé dúdú ni. Dúdú ni mo wọ̀. Ṣé ẹ rí ẹni? Ẹran olófòfó ń ṣe ní ọ̀jẹ̀ dáa ibi tẹ́ ẹ̀rán dé yọ̀ jẹ jù bẹ́ẹ̀ lọ. Ẹ rí dáadáa. Olófòfó nù. Ẹ rí dáadáa. Mo ìríran mi mo lè rí nǹkan bá súnmọ́ mi mo lè mọ̀ pé nǹkan ń bẹ lójú pátákó yìí àmọ́ bí n bá tí ì súnmọ́ ìní mọ̀ tán kọ síbẹ̀. Tẹ́ ẹ ti súnmọ́ dáadáa. Kí n ló ṣokùnfà ìdí tí n ṣe lè lo ohun tí wọ́n fi ń kọ ìwé gègé. Ìyẹn ni pé ẹ lè kàwé.
mò ń kàwé o àmọ́ ìlànà tẹ́mi fi kàwé ó yàtọ̀ ìlànà aláfọwọ́tọ̀ ni lẹ́yìn ń lò làwa ń lò lẹ́yìn ń lò bẹ́ẹ̀ ni ó ti yé mi ẹ má jẹ́ n sọ jù bẹ́ẹ̀ lọ. mo gbádùn bá a ṣe ń fọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ yìí àbí ṣé kò dùn mọ́ yín ó dùn mọ́ mi. Ìbàdàn lẹ́ ń gbé àbọ̀yọ̀. Ìbàdàn ni mò ń gbé àmọ́ Ọ̀yọ́ ni mo ti ń lọ sí ilé ẹ̀kọ́ Ọ̀yọ́ ni mo máa ń wà ní àárín ọ̀sẹ̀. láàrin ọ̀sẹ̀. Ìbàdàn mo máa ń wà ní òpin ọ̀sẹ̀ báyìí. lópin ọ̀sẹ̀ àkọ́dá ẹ̀dá ni wọ́n ń gbóhùn sáfẹ́fẹ́ ní ilé iṣẹ́ aládàáni kan ní Ìbàdàn wọ́n dẹ̀ jẹ́ akẹ́kọ̀ọ́ lágbára Ọlọ́run ẹ ṣe àṣeyege. àṣẹ ò àwíṣẹ àfọgbóhùn àwíṣẹ ò ìgbálẹ́bùrù ni mo wà báyìí. ṣé wọn pé mi ò nílò àwítúwé asán láti sọ fún yín pé LearnFi dáńtọ́ nípa fífi owó ránṣẹ́ láti ilẹ̀ òkèèrè wá sí ilẹ̀ adúláwọ̀ LearnFi ló ń ṣe bẹ́bẹ́. Ẹ̀yin ti UK ẹ̀yin ti US ẹ̀yin ti Canada ẹ ti ń jẹ mùdùmúdù LearnFi láti ìjọjọ́ yìí àwọn tí ẹkùn European Union wá sọ wípé àwọn náà kí ni ọ̀bọ fi sórí tí ìnàkí ò ṣe LearnFi wá gbọ́ nǹkan tẹ́ ẹ sọ o LearnFi ti wà ní ẹkùn European Union báyìí o kí lẹ wá nílò láti ṣe kẹ́ ẹ gba LearnFi sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ alágbèéká yín kẹ́ ẹ lo máṣọ̀yìnbó gẹ́gẹ́ bí ìlànà àtọ̀ láti wọlé ló bá tán kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí lo LearnFi ni fún €50 tí ẹ bá kọ́ fi ránṣẹ́ kí ni LearnFi á wá ṣe o wọ́n wá fún yín ní €10 padà ó yá ẹ gba LearnFi lónìí kẹ́ wá jẹ́rìí ọ̀rọ̀ mi pum ìgbálẹ́bùrù. fún wọn ní ìbéèrè. rárá kí n bá yín kà. wọ́n lè fún mi èmi ọ̀ wá fi lé yín lọ èmi ọ̀ wá kà. fún wọn. yóò yà yẹn fi lé yín lọ. ó yẹ ẹgbà báwọn. ó dáa. iyò. ìbéèrè àkọ́kọ́ tó jẹ́ 928 kí ni 928 ní Yorùbá. tá èmi bá fẹ́ ṣí báwọn èmi lè pè ní ká sọ pé ẹgbẹ̀rún kan ó wá dín ní. ẹgbẹ̀rún kan 1000 nìyẹn. ó wá dín ní mélòó báwọn náà. ìkáyín yẹn fẹ́ lágbára díẹ̀. wọn ò fi bẹ́ẹ̀ tí ì mọ òǹkà Yorùbá dáadáa tó bá ti ń kẹnu jù. ó dáa máa forí òǹkà jìn. ẹ ṣeun àbí mo dúpẹ́. máa forí òǹkà jìn. ẹ dákun ẹ ṣe tó bá ti yẹ lẹ́yìn 300 200 nǹkan àwọn tí mo mọ nìyẹn. ó dáa máa forí òǹkà jìn. ẹ ṣeun mo dúpẹ́ o. tẹ́ bá ṣe ètò yìí tí ẹ sọ tẹ́ bá wà ní 500 náírà máa fún yín lọ́kọ̀ yẹn. kábíyèsí Ọlọ́run ṣàánú mi Elédùà o Ọlọ́run ṣàánú mi. tẹ́ bá 500 máa bùn yín lọ́kọ̀. gbogbo nǹkan lọ́wọ́ Ọlọ́run ló wà. lọ́wọ́ Ọlọ́run ló wà. ó dáa sọ ọ̀rọ̀ mẹ́ta tó ní tí àmì ohùn rẹ̀ jẹ́ mímímí. mímímí. tó jẹ́ mímímí lásán. tí ò ní àmì kankan mímí. àmì ni mí. ó yé mi bámi yọ àsìn yẹn kò pọ̀ sójú. tí mo ń gbìyànjú àti sọ ni pé lẹ́yìn mí yẹn nìkan kò ní sí nǹkan mí bẹ́ẹ̀ àbí. mí. ó yá ẹ jẹ́ kí n fún yín lápẹẹrẹ. kó bíi kéèyàn ò kó nǹkan láti ibì kan síbì kan mí ni. ẹ ní sùúrù nǹkan tí mò ń gbìyànjú láti sọ ni wípé bí àpẹẹrẹ tẹ́ bá ní tújú ká. ok. bámi yọ òkè yẹn. ó dáa ó ti yé mi. ó ṣẹ̀ṣẹ̀ yé yín báyìí. ó ti yé mi. ó ti yé yín. bẹ́ẹ̀ ni. tújú ká mímímí. ó ti yé mi. ó ti fẹ́ jáde. ó ti yé mi. ó yá ẹ fún mi ní mi. kówó pé mímímí. kówó pé ọmọ Sàdúsí èrò bá mi tọ́jú ọ̀rẹ́ mi Kútọ́nù. káyé gbọ́ mímímí. káyé gbọ́ mímímí. wọ́n wí pé mímímí. ọ̀rọ̀ kan. ẹ fẹ́ yùn. mi ò fẹ́.
ó dà Kọ́ládé mímímí orúkọ èèyàn. ó dá orúkọ èèyàn mímímí afúnyín. ẹ ṣé ó dá mímímí. ẹ ṣeun. mo wá ẹ̀yin ẹ wá fún yín. ẹ tún gbà. mo ti gbà. parí òwe yìí à ń jèkuru kó tán láwo. à ń jèkuru ọ̀ràn kó tán láwo. à ń jèkuru ọ̀ràn kó tán ẹlòmíì tún gbọ́ ìwọ tún gbọ́n owó ẹ̀ sáwò. à ń jèkuru kó tán láwo tún gbọ́n owó ẹ̀ sáwò àfúnyín. ẹ ṣé àfúnyín. báwo lówó yẹn ṣe yé yín sí. bó ṣe yé mi sí ni pé bíi kí èèyàn máa parí dúkù láàrin èèyàn méjì kí ẹlòmíì ò tún wá mọ rúná sí i àwọn ọmọ sọ à ń jèkuru ọ̀ràn kò tán ìwọ tún wá ń gbọ́n owó ẹ̀ sáwò ẹ bá já parí ọ̀rọ̀ yìí kí nítorí ìgbà yẹn gan tó jojú dé tá a bá ní a ṣí tí ọba ṣe é ṣí tá a bá ní a fọ kò ní kú gbá tá a fi gbàgbà àgbà mọ́ lọ́jà àgbà fún di èyí wọ́n máa ń fi yanjú ọ̀rọ̀ ni pé bá a ṣe ń jèkuru ọ̀ràn kò tán kò yẹ kó tún máa gbọ́n owó ẹ̀ sáwò. ẹ ṣeun. ohun tó rè ìbéèrè yìí sọ ọ̀nà mẹ́rin tí a lè fi sọ wípé a fẹ́ yàgbẹ́ ní ilẹ̀ Yorùbá yàtọ̀ sí pé a fẹ́ yàgbẹ́. a fẹ́ ṣu. a fẹ́ ṣu. a fẹ́ ṣe gá. a fẹ́ ṣe gá. a fẹ́ gbọ̀nsẹ̀. a fẹ́ gbọ̀nsẹ̀. ó kù kan. ó kù kan. a fẹ́ lọ dáwọ́ tẹ̀lẹ̀. a fẹ́ dáwọ́ tẹ̀lẹ̀. Ọlọ́run ọmọ sí dúpẹ́ Ọlọ́run. owó tó ṣì wà ń bí tẹ́ ẹ̀ bá ẹgbẹ̀rún lọ́nà ọ̀tàlélúgba ó di ẹgbẹ̀rún mẹ́wàá ló wà ń bí fún yín o. ẹ sọ Gẹ̀ẹ́sì rẹ fún mi. ẹ̀yin gangan lè sọ àbí. mo lè sọ. ẹ sọ. ṣé èyí tí mo sọ yẹn ò yé yín. kò yé mi tààrà ni. 250,000. ó ti dà èmi náà ti ń rò pé tí ó kù náà nù. tí Yorùbá bá ní èèyàn ti dóbí kí ló túmọ̀ sí. ó ti dóbí. ó ti dóbí. ó dóbí. tí Yorùbá bá léèyàn ti dóbí. wọ́n ní wo ó fi ilẹ̀ ó mà ti dóbí. ó túmọ̀ sí wípé bóyá ó ti kó apá àwọn èèyàn fẹ́ ká mọ́ pé ó ti wúwo ga ó ti lágídí jù. ó tún lágídí jù. pàǹparẹ́. ó ti bímọ tán. ó ti bímọ tán káàsà ẹ̀sọ́ dúró ń bì ní àbò dóbí. ó dóbí dúró ń bí ó yàtọ̀. tọ́ mo dúpẹ́ ó yẹ ẹja tẹ̀ wájú. wọ́n fẹ́ fún yín ẹ náwó. ó dùn mí gàgà. ó dùn yín gàgà èmi gan ó dùn mí gògó. kí ni ọ̀rọ̀ Yorùbá fún moustache iṣẹ́ mọ́ tí ṣe ẹ rí mi báyìí. bẹ́ẹ̀ni ẹ jẹ́ ìṣígbò mi. ṣe rí ibi kí ni. ṣé bí. rárá tòkè. tòkè. rárá ti abẹ́ imú yín. irunmú. irunmú kọ́ nìyẹn irunmú ló máa wà ní ihò imú. bẹ́ẹ̀ni. kí wàá ní moustache. ẹ jẹ́ ń pè ní irun abẹ́ àgbọ̀n àbí. abẹ́ àgbọ̀n kọ́ abẹ́ apẹ̀rẹ̀ ni. kí wàá ni mo lè pè ó. ìmọ̀ ẹ parí. túbọ̀ mú. kí lẹ pè. túbọ̀ mú. túbọ̀ mú. ti dà. ẹ ṣeun olúfòfò ẹ ṣé o mo dúpẹ́ o. wọ́n ní irú ọmọ wo ni à ń sọ ní Àjàyí. Àjàyí ọmọ tó bá dojú bolẹ̀ ni. nígbà tá a bí. Àjàyí ò bí bí olú oníkànga ìjẹpọn bomi òṣòroṣò gbọdà ẹgbà. ó dáa. ìgbà ọlá ti bẹ̀rẹ̀ sí í ṣe iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́. yóò pé ọdún 10 nínú ọdún yìí. bẹ́ẹ̀ni. tẹ́tí wà ń bẹ̀. bẹ́ẹ̀ni. ògbóǹtarìgì ni o. kọ́lọ̀ ń ṣàánú mi bàbá mi ntí ìdògbóǹtarìgì k'Elédùmarè kó ràn mí lọ́wọ́. Elédùmarè ti ràn mí lọ́wọ́ lágbára Ọlọ́run. àwíṣẹ o.
ó dáa, kí ni ọ̀rọ̀ Yorùbá fún cheese? Ẹ mọ̀ cheese? ìmọ̀ Ẹ mọ̀, ẹ gbọ́ rí? ìgbọ́rí èyí tí ń tẹ́ ẹ dákọ̀ ọ̀hún tí mo lè ní mo gbọ́ rí tí wọ́n bá ń sọ ń tẹ́ ẹ dákọ̀ ọ̀hún bóyá a fẹ́ yàwòrán àyìn tí pé ṣùgbọ́n ń tẹ́ ẹ dákọ̀ ó dáa, ó dáa. àfi tó wáyé pé n tiẹ̀ mọ̀. Ẹ mọ̀ wàràkàsì máa fún yín. ẹ ṣé torí mi ò Wàràkàsì. gbọ́ rí. Ẹ gbọ́ rí, torí pé ẹ gbọ́ rí ni mo ṣe fẹ́ fún ẹ yín o. ṣeun mo dúpẹ́ bàbá dáadáa. Ẹ, ẹ ṣeun mo dúpẹ́ Wàràkàsì. bàbá dáadáa. ẹni tí ṣe mọ̀ pé mi ò mọ̀ yín tẹ́lẹ̀. bẹ́ẹ̀ ni. Ọ̀rẹ́ mi dáadáa ah Àròjinlẹ̀ olóore mi nù. ni wọ́n sọ fún mi wípé ẹ nífẹ̀ẹ́ láti wá sí orí ètò yìí. bẹ́ẹ̀ ni ẹ ṣeun gan mo dúpẹ́. Báwo lẹ ṣe gbọ́ nípa ètò yìí? èmi náà ti pè yín rí nígbà tí má sọ Gẹ̀ẹ́sì ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. àmọ́ ń tẹ́ sọ fún mi nígbà náà ni pé mo sì rí jàsà rẹ̀ lónìí nígbà mo débí pé èrò pọ̀ ńlẹ̀ pé kí n ṣe sùúrù díẹ̀. Ṣé mi gangan mo bá yín sọ̀rọ̀? bẹ́ẹ̀ ni. Èmi gangan? bẹ́ẹ̀ ni. Ah, bẹ́ẹ̀ ni. mi ò rántí pé mo ti bá yín sọ̀rọ̀ rí. ẹni kí n fi àwòrán mi àti orúkọ mi ránṣẹ́. mi ò àmọ́ ó ti pẹ́. ó ti pẹ́ gan. ẹ̀yìn ìgbà náà mo rò pé bóyá ẹlòmíì nínú dáhùn lójú òpó yẹn. ó dáa, báyìí. èmi kọ́. ṣùgbọ́n ọpẹ́ lọ́wọ́ Àròjinlẹ̀. Adúpẹ́. Adúpẹ́. Àròjinlẹ̀ ló sọ fún mi Wọ́n pé ṣe. ẹ nífẹ̀ẹ́ láti wá, wọ́n sọ orí èèyàn tẹ́ jẹ́, Ẹ ṣeun, èmi mo náà fi ní ó yá kẹ́ wá sí orí ètò. Ẹ ṣeun. Ìbéèrè yìí ó sọ wípé kí ni ìyàtọ̀ láàrin àpọ́n àti àpọ̀n? àpọ̀n. ọbẹ̀ ní àpọ̀n. Ẹja wọn lápọ̀n tí ó yọ. ẹ lọ gbómi lákaná mí dòrè. Ṣínà gbòde. ó ti fẹ́ sápá mi lórí. àpọ̀n òun lẹni tí ò tí ì láya tí ńlé. ó tí ì láya. tí ó Bẹ́ẹ̀ni. tí ì láya. Bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni. Ìbéèrè tó wẹ̀yìn ni. sóun lélẹ̀. Rárá, ó kẹyọ̀ kan lẹ́yìn eléyìí. Olúwa mo dúpẹ́ lọ́wọ́ rẹ o. Ó dáa, Yorùbá bọ̀ wọ́n ní jọmíjọmí òkúròrò ní sọ ní dà. Kí ni ìtumọ̀ òkúròrò? jọmíjọmí òkúròrò ní sọ ní dà. ẹ jẹ́ kí n mú láti ibi gbólóhùn yìí tí wọ́n máa ń sọ pé mọ́ròrò àgbà tó rorò àbí òkúròrò kì í kó èèyàn jọ àbí ká ní àgbàrú tó rorò ẹni tó bá burú ni èmi lè rí sí bóyá bí. ní òkúròrò bẹ́ẹ̀ni ẹgbà. Elédùà mo dúpẹ́. Elédùà mo dúpẹ́. Ó dáa, ìbéèrè tó gbẹ̀yìn lélẹ́yìí o. bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni. Ìbéèrè tó gbẹ̀yìn, Yorùbá ń pè, kí ni Yorùbá ń pè ní kájà? kájà wọn ò ní wọ́n pa kájà aṣọ. pé wọ́n ró ìró bóyá wọ́n fi pọ́n ọmọ. Ṣé wọ́n ro mọ́ọ̀dì ni àbí wọ́n fi kọ́ èjìká? wọ́n bá pa kájà. wọ́n fi kọ́ báyìí ni wọ́n fi kọ́ ni. Wọ́n fi kọ́ èjìká? Bẹ́ẹ̀ni, òun ni wọ́n pa kájà. Ẹ mọ iye tí ẹ jẹ yìí? Mélòó? 50,000 náírà, 50,000 ni mo jẹ. lẹ́jẹ̀. káì. Ṣó dùn mọ́ yín? kò dùn mọ́ mi. Kò dùn mọ́ yín? bẹ́ẹ̀ni mo ń wò pé ó yẹ kí n lè ṣe dáadáa jù báyìí. Jù bẹ́ẹ̀ lọ. Àròjinlẹ̀ gan-an, kí ni Àròjinlẹ̀ mú kúrò níbí? 40 l'Àròjinlẹ̀ mú kúrò níbí. àwọn èdè Gẹ̀ẹ́sì kéékèèké ń máa ṣe àkóbá lọ́pọ̀lọpọ̀ ìgbà. Wọ́n fèdè Gẹ̀ẹ́sì? Méjì ni. Méjì péré? Bẹ́ẹ̀ni. Tó bá yẹ méjì tí péré yẹn ò bá jẹ́, tí ò bá sí níbẹ̀, ẹ máa wà ní 1,000,000. 50. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta àbí? Ṣé ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ló máa wà? 1,000,000 tí méjì yẹn ò bá sí níbẹ̀. Elédùà aṣáà dúpẹ́. Adúpẹ́, owó sì kì í síbẹ̀. Eléyìí tó wà ẹ̀bẹ̀ yìí ó tó yàn ṣe ṣòwò. Ṣé ẹ ti ní ìdá méjì eléyìí lẹ kò fún mi báyìí? Kí ló sọ? $1,000,000 lẹ̀ bá wà. Bẹ́ẹ̀ni. Ó dáa, ṣé mọ nǹkan tí mo máa ṣe fún yín? Bẹ́ẹ̀ni. Ọ̀yọ́ lẹ ti wá, Ìbàdàn. Bẹ́ẹ̀ni. Màá padà sọ́yọ́ nírọ̀lẹ́ ọ̀la. Nírọ̀lẹ́ ọ̀la. Bẹ́ẹ̀ni. Èmi
màá ní kán fi yín sílé ìtura lénìí. ẹ ṣeun mo dúpẹ́. Màá fún yín ní 200 náírà. Ẹ ṣé mo dúpẹ́, ẹ ṣé gan-an ni. Mo dúpẹ́, mo mọ rírì yín o, mo mọ rírì yín o. Ẹ ní táwọ́ ná, ẹ ní tàràkà kẹ́ ẹ tó jẹun. Ìbànújẹ́ ó kéré ó tóbi, Ọlọ́run ò ní mú wọlé iṣẹ́ yìí, kò ní fi kàn yín, kò ní fi kan ẹbí yín, kò ní fi kan ará ọ̀rẹ́ àtojúlùmọ̀ yín. Ẹ ń ṣe dáadáa, àìní ṣe dáadáa mọ́, Ọlọ́run ò ní mú bá yín. Ẹ mọ̀ ga, ẹ mọ̀ bẹ ọ̀bẹ ní bẹ́ṣu àtẹ́lẹsẹ̀ abẹ̀nà, kígbà ilé yín ọmọ lékún, káwò ilé yín ọmọ pẹ̀dín, ẹ ń bá ní ẹ mọ́ bọ̀lẹ̀ ẹ̀ ní dé bá. Àtẹ̀yìn àtàwọn ikọ̀ yín, Ọlọ́run ó máa ṣàtìlẹ́yìn fún yín. Ẹ ṣeun mo dúpẹ́ o. Ẹ ṣé, ẹ ṣé, ẹ ṣé, ẹ ṣé, ẹ ṣé. Mo dúpẹ́ o. Mo dúpẹ́ gidi. Ó dáa, a fún yín ní eléyìí, ẹ máa fi mú mi, wọ́n gbọ́ ẹ̀ ní wọ́n máa kó fún yín nígbà tẹ́ bá ń lọ. Ẹ ṣé. Eléyìí kẹ́ máa fi kọ̀wé, ẹ máa rí. Mo máa ń lo nǹkan kọ̀wé. Ẹ máa lo kọ̀wé. Màá ṣe báyìí, àbí kí n fún yàn kó bá fi kọ́ tí wọ́n bá fẹ́ kọ́. Ó dáa, wọ́n máa ẹ ṣé mo dúpẹ́. Ó dáa, ẹ ṣé gan ni tí ẹ wá sórí ètò. Ẹ ṣé, mo dúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí i. Mo dúpẹ́ lọ́wọ́ ọ̀gá mi Mustapha Iskiel Ọmọgbọ́láhàn Àròjinlẹ̀nu. Mo dúpẹ́ lọ́wọ́ wọn àti àwọn olùkọ́ mi lẹ́ka ẹ̀kọ́ èdè Yorùbá. Wọ́n ṣe púpọ̀, wọ́n ṣe. Ẹ ṣé gan. Àtẹ̀yìn náà ẹ ní sunkún lórí ọmọ, ẹ sì ní mọ sàárè ọmọ, àti gbogbo àwa tá a wà ń bí ìpátá agbára Ọlọ́run. Ẹ ṣé, a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè tó tún jẹ́ ká ṣètò yìí o. Ọba mi ọlọ́pọlọ tí ìfọpọlọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ, nígbà tẹni tó ń wọ́pọlọ bá wọ́pọlọ wá sílẹ̀ ọlọ́pọlọ tí ṣe àgbàlagbà mi Elédùmarè tí ń gbẹ́nu ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ fọpọlọ tọrọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ. A dúpẹ́ lọ́wọ́ Elédùmarè tó tún jẹ́ ká ṣe lè àtúnṣe míì láṣẹ Èdùmarè. Tí ẹ bá fẹ́ gbọ́ wà bí ẹ fẹ́ kópa lórí ètò yìí, ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó wọ̀n lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín àbí ẹ̀rọ kẹ́rọ̀ tẹ́ fi ń wò wá ní sáà yìí. Kó tó dìgbà míì, Ọlálékàn Fábílọ́lá lórúkọ mi, èjì ọba ní mi ọmọ òlàlẹ̀ ọmọ jígbàgbà rìn arégbèdì sọ́dọ̀ fi roko arégbèdì ọ̀rọ̀ ọ̀dọ̀ fi bọ́ àlédè jí ọba. Kó tó dìgbà míì, ire o. Káàbọ̀ bàbá yìí. Èdè yìí kò gbọdọ̀ parun. Ọ̀rọ̀ yìí kò gbọdọ̀ lọ. Kamari, máa sẹ́yìn bóńbí. Kamari, mama sẹ́yìn bó. Kamari, máa sẹ́yìn bóńbí. Kamari, mama sẹ́yìn bó. Máa sọ̀yìn bó, má ṣe sọ̀yìn bó. Kálejò máa lo èdè mi ni ó sọ. Má sọ̀yìn bó, má ṣe sọ̀yìn bó.